mo ń kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ti àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wa wá lájà ó balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àdúrà tèmi sí ní gbogbo ìgbà ní pójú tẹ̀ fún wò wá ojú náà ní fọ́ etí tẹ̀ fún gbọ́ etí náà kò nídìí láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kì í dóní ṣe Elédùmarè agara ò ní dá wa láṣẹ lọ́wọ́ ọba ńlá lókè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá sójú mọ́ máwòrán àtẹ̀tí ìgbẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí ebó kò oníròyìn yìí ò lè yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tí èmi ń jẹ́ ẹja wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. láyéláyé wọn ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe lè wù kó rí El-Rufai ló sọ èyí di mímọ̀. Ìpàṣẹ ọ̀gá mi Akérédolú ni n yóò gùn lé níbi ètò ìṣèjọba mi gómìnà tán ṣẹ̀ṣẹ̀ ṣèbúra wọlé fún ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ló sọ èyí di mímọ̀. Ẹ lọ kó àwọn owó tẹ́ rí tùjọ níbi ìfilọ́lẹ̀ ìwé àkànṣe kẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ òrukàn ọ̀kan lára àwọn alájọṣepọ̀ MKO Abiola ló sọ èyí di mímọ̀ fún Babangida. Gbàsgbò láàrin Sowore àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí nílé ẹjọ́ gíga tó ń bẹ ní Àbújá kí ló ń tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ẹ yóò gbọ́ láìpẹ́. Wọ́n ti kéde ọjọ́ kẹta oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ ayẹyẹ ìkẹyìn fún aṣáájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ayọ̀ Adébánjọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti tẹ ọ̀dọ́kùnrin tó lu ọ̀rẹ́bìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ náà. Ìwọ́de àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Kogi òní ó ti ṣe bẹ́ẹ̀ bá ẹ̀yìn yọ báyìí pẹ̀lú bá ṣe fi gbé ta pé àwọn agbófinró yin ìbọn tajútajú sí àwọn. Bákan náà ni àwọn agbófinró tún fojú ààrẹ ilé ẹ̀kọ́ gíga gbogbo níṣe ní ìpínlẹ̀ Delta rí pọ̀npọ̀nàyàn nínú fídíò tá a máa ṣe àfihàn rẹ̀. Ọkọ̀ tirẹ́là ńlá mìíràn ló tún ṣe bẹ́ẹ̀ wó lulẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀mí akẹ́kọ̀ọ́ 7 ní ìpínlẹ̀ Kogi. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Láyéláyé wọn ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe lè wù kó rí El-Rufai ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló ti sísọ lójú òkodoro ọ̀rọ̀ ní àsìkò tá ń ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ ní orí móhùnmáwòrán Arise TV níbẹ̀ ni ó ti ṣe ní àlàyé lánàá òde yìí nígbà tí wọ́n ju ìbéèrè sí wípé pẹ̀lú awuyewuye wípé ó bá ẹgbẹ́ òṣèlú SDP ṣe ó tún ṣe bẹ́ẹ̀ bá ẹgbẹ́ òṣèlú PDP ṣe ǹjẹ́ ó ṣeé ṣe kó fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ láti lọ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ṣe ni gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ló fèsì padà pé lóòótọ́ àti lódodo ó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú SDP àti PDP òní tó wà ńbẹ̀ ni wípé àwọn ọ̀rẹ́ mi náà òun ọ̀rẹ́ tímọ́tímọ́ wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì òní níbi oṣù mélòó kan sẹ́yìn tí wọ́n rí òun ní headquarter ẹgbẹ́ òṣèlú SDP níbi tí àwọn ti jọ wà papọ̀ ó láwọn kan ti fọn rere káàkiri pé níṣe ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n ní kò pẹ́ kò jìnnà wọ́n tún ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣáájú kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n tún fọn rere ọ̀rọ̀ jáde wípé níṣe ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ó ní gbogbo awuyewuye yìí àhesọ ọ̀rọ̀ lásán ni lóòótọ́ àti lódodo ló ń bá wọn ṣe papọ̀ ó ní tó sì fà ní pé àwọn ọ̀rẹ́ minú táwọn jọjọ alájọṣepọ̀ ni wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì ó ní tẹ́gbẹ́ òṣèlú APC kátẹ̀wá ni wọ́n fi àkékọ́rí wọ́n kọ̀ wọn ò yíwà wọn padà tágùn táwọn ò pa sọ èsì dà ó ní kì í wá ṣe kóun fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ láti lọ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ó ní láyéláyé fábàdà irú eléyìí ò lè ṣẹlẹ̀ ó ní lóòótọ́ àti lódodo ó ṣeé ṣe kóun kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n òun kò tí ì mọ inú odó tí òun fẹ́ da ọ̀run lásì láti mọ inú ẹgbẹ́ òṣèlú èyí tí òun yóò tún ṣe bẹ́ẹ̀ tí òun yóò lọ ó ní kì í bá dára fẹ́gbẹ́ òṣèlú APC láti tètè ronú wọn pìwàdà báyìí kí ó tó di wípé ọjọ́ náà yóò lọ jù lórí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó kù láàrin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí Nasiru El-Rufai tó tún ṣe bẹ́ẹ̀ fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé níṣe ni ó jẹ́ alátakò àti ẹni tó ṣe àtakò fún òun lásìkò tí wọ́n yan àwọn mínísítà
tí wọ́n bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ pọ̀ ó ní kì í ṣe àwọn ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ó ní wọ́n yọwọ́ kí là ń kó òun kúrò nínú orúkọ àwọn ènìyàn náà bí kì í ṣe pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gangan ó ní ó sọ èyí di mímọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èyí tí Nasiru El-Rufai tó fi léde síta níbi ètò náà tó wáyé lórí Arise TV. I've never, since I left office and the president begged me publicly to come and serve in his government, I had my plans, and I told President Tinubu from day one when he asked me to support him, I said I would, but I don't want anything, okay? Because politics in Nigeria is always about what do I get for giving you support. I'm not in politics for that reason. I'm not in politics to get anything. I have a surname, I'm a self-made man, I have made my money before coming into public office. I don't need anything. After 8 years in Kaduna, I was nearly burnt out. I was struggling for 8 years and I wanted to take a break, and I had my private plans. The president publicly appealed to me to put my plans on hold, and through 2 months of negotiation, we finally agreed that he would nominate me as minister, and there were certain conditions I attached to that. I think along the line, either the president changed his mind or something else, because please don't believe the story that the National Assembly rejected me. The National Assembly had nothing to do with this. The president didn't want me in his cabinet. He changed his mind. Whatever it is, frankly, I don't care. And I told him, and I moved on. And since I moved on, I've not said a word. I've not granted any interview. I've not commented on the government. But it is within my rights as a founding member of the APC, as one of the 34 people that signed the INEC form that got the party registered. It is within my rights to ask, why is my party not functioning? Indeed. And that's all. And so, you know, I don't know if I've answered your question, but... Well, to some extent you have, but I'm going to press you. Ipasẹ̀ ọ̀gá mi Akérédolú òní wọn yóò gùnlé níbi ètò ìṣèjọba mi gómìnà tuntun tá ṣẹ̀ṣẹ̀ ṣèbúra wọlé fún ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ló sọ èyí di mímọ̀. Níbi ètò ìbúrawọlé gómìnà ní ìpínlẹ̀ Ondo, arákùnrin Lucky Ayédatiwa Orímisàn èyí tó wáyé ní Àkúrẹ́ Stadium lánàá òde yìí, ibẹ̀ ni ó ti ṣe ní àlàyé tó sì sọ nímọ̀ wípé gbogbo ètò ìṣèjọba òun kò ní yapa ẹni tó jẹ́ ọ̀gá fún òun tó ti ṣe bẹ́ẹ̀ papòdà tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo, arákùnrin Rótìmí Akérédolú. Olùrótìmí Akérédolú lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tó fi mọ́ àsọtẹ́lẹ̀ èyí tí olóògbé náà tó fi sílẹ̀ wípé níṣe ni òun yóò jẹ́ ẹni tí ó làmìlaka nínú ẹgbẹ́ òṣèlú ní àgbáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó wá dùn ún jọjọ wípé ìlérí náà àti àsọtẹ́lẹ̀ ọ̀hún kò sojú Rótìmí Akérédolú. Ó yin Rótìmí Akérédolú ó sì lù ní ọ̀gọ̀ ẹnu lórí bó ṣe jẹ́ aṣáájú rere fún àwọn lásìkò tó wà ní orí òkè pẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó tún sọ dímọ̀ wípé lásìkò tí òun ti di gómìnà ní ìpínlẹ̀ Ondo báyìí ní í ṣe ni kí àgbàgbé ti jẹ́ ẹlẹ́yàmẹ̀yà òṣèlú jọ òṣèlú àbí ẹlẹ́sìnjẹ̀sìn oní kò ní sí gbogbo tí ń jẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ làwọn yóò jọ fi ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ṣe ètò ìjọba ìpínlẹ̀ Ondo tí ó fi ní ìtẹ̀síwájú tí ó sì fi so èso rere. Bákan náà ló tún sọ̀rọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò èyí tó kù ó ní kí wọ́n gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá kẹ́ẹ̀sì jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ láti gbé ìpínlẹ̀ Ondo dé èbúté ògo, kẹ́ ẹ má fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe ẹ̀já jọ kọ́mọ lùbọ́ papọ̀ kí gbogbo wa lè jọ ní àṣeyọrí èyí tó lámìlaka ní ìpínlẹ̀ Ondo. Ó tún ṣe ní àlàyé pé nínú ètò ìṣèjọba òun yóò ṣe àwọn àlàkalẹ̀ oríṣiríṣi ètò nípa ìró ètò ọ̀gbìn ní agbára sí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ondo tó fi mọ́ ṣíṣe àwọn ọ̀nà tó wà ní ẹsẹ̀ kùkú gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo àti ètò ẹ̀kọ́ ní àpapọ̀ nínú èyí tí yóò mú kí ayé tún rọrùn fún gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ Ondo ọ̀hún. And office before the Honorable Chief Judge of Ondo State, my lord. Your Excellency, by virtue of the powers conferred on me by the Constitution of the Federal Republic of Nigeria, I am to perform your swearing in as the Governor of Ondo State, and I'm here to do just that. Now, Your Excellency will take the oath of allegiance and the oath of office.
to repeat after me. I, Dr. Lucky Orimisan Ayedatiwa, do solemnly swear that I will be faithful and bear true allegiance to the Federal Republic of Nigeria, and that I will preserve ẹ lọ kó àwọn owó tẹ rí tùjọ níbi ìfilọ́lẹ̀ ìwé àkànṣe sí ilé àwọn ọmọ òrukàn. Ọ̀kan lára àwọn alájọṣepọ̀ MKO Abiola ló fún Babangida lọ́rọ̀. Ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àti olùrànlọ́wọ́ pàtàkì fún olóògbé Moshood Abiola lẹ́ni tí wọ́n ní ó jáwé olúborí nínú ètò ìdìbò àwarawa ètò wáyé ní ọdún 1993 tí a máa ń ṣe ayẹyẹ rẹ̀ ní gbogbo June 12 ọdọọdún. Wálé Fáṣákin olófi ìròyìn náà tó fi léde nígbà tí wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbi tó ti gba Babangida ní ìmọ̀ràn bẹ́ẹ̀ tẹ́ bá sì gbàgbé ní inú ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn ó ní ẹni tó jẹ́ olórí fún àwọn ọmọ ogun ẹni tó jẹ́ olórí lédè Nàìjíríà lẹ́ka ti àwọn ọmọ ogun ilẹ̀ yìí ìyún Ibrahim Babangida ni ó ti fi ìròyìn náà léde ṣáájú wípé ó ń ṣe ní MKO Abiola Moshood Kasimawo ni ó jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 1993 ṣùgbọ́n táwọn lo ọwọ́ agbára láti fi ṣe bẹ́ẹ̀ bà ètò ìdìbò náà jẹ́ nínú ètí ràbàràbàrọ̀ náà tó ṣekú pa Moshood Abiola sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sì tún ṣekú pa ìyàwó rẹ̀ lásìkò tí wọ́n jà fún ìjọba àwarawa lọ́dún náà lọ́hùn-ún níṣe ni oríṣiríṣi àwọn ènìyàn náà ti fi ohùn léde lórí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ Babangida náà èyí tó fi léde síta nígbà tí Wálé Fáṣákin yóò máa sọ̀rọ̀ ó ní gbogbo atótónu rẹ̀ ó mọ̀ ti bọ́ gbogbo àlàyé àti ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò sí àǹfààní fún inú ẹbí Moshood Abiola bẹ́ẹ̀ ni kò ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọlédè Nàìjíríà tí wọ́n fi ẹ̀mí wọn lọ́lẹ̀ níbi ètò ìjọba àwarawa tọdún 1993 ọ̀hún. Nígbà tí ó sì parí ọ̀rọ̀ ó ní gbogbo owó tí wọ́n ti rí tùjọ níbi ìfilọ́lẹ̀ náà níṣe ló yẹ kó kó lọ sí ilé àwọn ọmọ òrukàn láti lọ ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn náà. Níṣe ló tún ṣe ní àlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wà lórí àléfà tó sì jẹ́ ẹni tó mú èkú da ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ó ní bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà lára àwọn tí wọ́n jìjàǹgbara fún ìjọba àwarawa lọ́dún 1993 ọ̀hún tó sì jẹ́ alájọṣepọ̀ Moshood Abiola lọ́dún náà lọ́hùn. Ó ní ó dùn lójú pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò gbé ìgbésẹ̀ lórí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí tí Ibrahim Babangida tó fi léde síta yìí lórí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ bà ètò ìdìbò tọdún 1993 tí wọ́n bà á jẹ́. Gbàsgbó láàrin Sowore àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí nílé ẹjọ́ gíga l'Àbújá kí ni tó ṣẹlẹ̀ àlàyé náà rí ní ẹ̀kúnrẹ́rẹ́. Lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 24 inú oṣù kejì ọdún tí a wà yìí ní ṣe ni Gbàsgbó ṣẹlẹ̀ èdè àìyedè láàrin ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore lásìkò tí ó balẹ̀ sí ilé ẹjọ́ gíga tí ń bẹ ní Àbújá níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sì ń kámẹ́rà bí ó ṣe ń wọlé lọ. Níṣe ni àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ DSS, Civil Defence àti àwọn agbófinró fún ikọ̀ àjọ tó ń rí sí lílo owó ìlú ní ìlòkulò àti ṣíṣe owó ìlú báṣubàṣu EFCC tí wọ́n ṣe bẹ́ẹ̀ dá Sowore dúró tí wọ́n sì fẹ́ jẹ́ kí ó wọlé sí ibi tí ìgbẹ́jọ́ Yàyà Bello tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi tó ti ń lọ lọ́wọ́. Ọ̀rọ̀ náà ní ó di yánpọnyánrin níbi tí Sowore ti ṣe ní àlàyé pé òun náà ní ẹjọ́ ní ilé ẹjọ́ gíga ẹ̀ sì lè dáhùn dúró pé kò má wọ inú ilé ẹjọ́ yìí. Ọ̀rọ̀ náà di yánpọnyánrin. A ṣe àfihàn fídíò rẹ̀ náà tẹ́yìn náà fi ojú tẹ́ fi wò ó. Oga, please. Oga. Good morning, how are you now? Say, hey, who are you shouting? Who is that? Do I look like Yaya Bello to you? I beg, go and sit down. Go and sit down. Hey, what's that? What's that? What's that? What's that? Good day, sir. Yes. I'm a police officer. Please so what? Come out. I'm not coming out.
Who are you? Can I know you? I have a business in court. Okay, please. No, I'm not coming out. I'm not coming out. You can't clear me. You are not an officer of the court. Hello, sir. You are an EFCC officer. Hello, sir. You have no business standing in front of the court. I'm talking to you now. So Clear, please. why is he jumping at me? Hello, good morning, sir. Yes. Please, what can I do for This you? is a federal high court. Yes, you are. Bring a court official. I'll talk to the person. Yeah, I'm here. I'm a policeman. Oh, you have a senior. How are you? You are not a court official. I'm a policeman. You allow EFCC to be flying at people in court. That's what the nonsense the DSS does here too. It's not taking it easy now. They are the ones who bring us to court. EFCC for that matter. Yes. There's no issue. I have a court case. Please. Leave the road. Hey, don't touch me. Don't touch me. I'll restrict you. You can't restrict me. You can't. No. There's no order given to you that can prevent me from going to. You can't. Don't touch me. Don't touch me. No, I'm not going to call anybody to tell you a case I have. No, you have no right. You have no right to prevent me from attending to my case at the Federal High Court. You don't have any right to stay in front of the Federal High Court, regardless of who you are. Which case do you have? I'm not going to tell you my case. You are not my lawyer. You are not my lawyer. You are free. Stop your foolishness. You are not my lawyer. Very stupid people. How can you be harassing people in front of the Federal High Court? Ẹ káàbọ̀ padà. Wọ́n ti kéde ọjọ́ kẹta oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ ayẹyẹ ìkẹyìn fún aṣáájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ayọ̀ Adébánjọ. Ẹni tó jẹ́ aṣáájú fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó sì tún jẹ́ ògbóǹtarìgì aṣáájú ní orílẹ̀-èdè Nàìjíríà ètò papòdà ní ọjọ́ 14 oṣù kejì ọdún tí a wà yìí lẹ́ni tí ó lo ọdún 16 lókè pẹ̀ 96 níṣe ni wọ́n ti fi ìròyìn bí ètò ìsìnkú olóògbé ọ̀hún bí ó ṣe wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé tribute and service of songs òní yóò gbéra sọ ní agbètọ́pẹ̀ ní Harbour Point Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Wọn yóò sì sin aṣáájú Ayọ̀ Adébánjọ nílé rẹ̀ tí ń bẹ ní Ìjẹ̀bú Òde ní ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ọdún 2025 tí a wà yìí. Àwọn mọ̀lẹ́bí ó ní wọ́n fi ìkéde náà tí wọ́n fi léde. Ayọ̀ tún máa mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀ wá bí bá ti ń tẹ̀ wá lọ́wọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti tẹ ọ̀dọ́kùnrin tó lu ọ̀rẹ́bìnrin rẹ̀ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú àlàyé Benjamin Odeyi èyí tó ṣe fáwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Gbọ́láhàn Adébáyọ̀ ẹni ọdún 23 wọn ló ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ èyí tí wọ́n jọ ń gbé ní agbègbè Ìjẹ̀dòdò ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ló wáyé ní ọjọ́ 23 oṣù kejì ọdún tí a wà yìí. Nínú àlàyé tí àwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn dédé gbọ́ ariwo Gbọ́láhàn Adébáyọ̀ tó jẹ́ ẹni ọdún 23 yìí nígbà tí wọ́n sì ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ níṣe ni wọ́n rí pé ó ti na ọ̀rẹ́bìnrin rẹ̀ tó jẹ́ ẹni ọdún 25 tó ti lù tó ti dákú gbalaja sílẹ̀. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn níṣe ni aṣọ kò bá ọmọ yẹn mọ́ tí ọmọ yẹn ti ṣe bẹ́ẹ̀ tó ti rìn ìhòòhò wọjà ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé Gbọ́láhàn Adébáyọ̀ báyìí tó sì ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án tí wọ́n sì ní láìpẹ́ àwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn náà. Ìwọ́de àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ní Lọ́kọjà tí ń ṣe ìpínlẹ̀ Kogi ló bẹ́yìn yọ pẹ̀lú bọ́sẹ̀ ní àwọn agbófinró tó jẹ́ ọlọ́pàá tí wọ́n yàn láti máa dáàbò bo àwọn ganan tún kọjú ìjà sí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Ìntò bí ìwọ́de náà ò ní bí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Federal University Lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi bí wọ́n ṣe ń fi ẹ̀hónú hàn lórí pé kí àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ náà kí wọ́n gbìyànjú láti bá wọn ṣe ojú ọ̀nà tí àwọn akẹ́kọ̀ọ́ yóò máa gbà tó jẹ́ ti ẹlẹ́sẹ̀ èyí tí kò fi ní fa ìjàmbá ọkọ̀ èyí tó ṣekú pa akẹ́kọ̀ọ́ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè Fẹ́lẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi ọ̀hún. Tí ẹ bá sì wá gbàgbé ní ṣe ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀ ìwọ́de náà láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tí wọ́n ti ṣe títà náà yìí ṣùgbọ́n tó ṣe ní àlàyé wípé kàkà kí àwọn agbófinró kí wọ́n dáàbò bo àwọn níṣe ni wọ́n tún yan ìbọn tajútajú sí àwọn ní agbègbè náà fídíò ọ̀hún òǹbẹ̀ǹbì níbi tá ti ṣe àfihàn rẹ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bọ́sẹ̀ ti ń sàsálà fún ẹ̀mí wọn lásìkò tó ń ṣe ìwọ́de bákan náà ni ọmọ sì rí pẹ̀lú bí àwọn agbófinró bá tún ṣe fi ojú ẹni tó jẹ́ ààrẹ ilé ẹ̀kọ́ gíga gbogbo níṣe ní ìpínlẹ̀ Delta rí pọ̀npọ̀n náà nínú fídíò ètò gangan alára rẹ̀ tó ṣe àkásílẹ̀ rẹ̀ níṣe ni à ń gbóhùn ẹni tó jẹ́ SUG president ní ilé ẹ̀kọ́ gbogbo níṣe ti ìpínlẹ̀ Delta Polytechnic èyí tí ó fi ẹ̀sùn kan àwọn agbófinró ọ̀hún pé wọ́n dá ọkọ̀ òun dúró tó sì ń béèrè fún owó tó tó ẹgbẹ̀ta náírà èyún 500 naira lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí owó ìbọ̀bẹ́ ṣùgbọ́n tó ní òun fi àkíkọrí láti fún wọn ní owó náà tó sì mú kí ìkan lára àwọn agbófinró náà tó ní ó gbá òun ní ojú tí wọ́n sì tún dúnkokò mọ́ òun láti ṣe bẹ́ẹ̀ yin ìbọn lu òun fídíò náà bẹ́ńbì torí pé ọ̀pọ̀ rò kágbọ̀n afẹ́fẹ́ oníbalọ̀ ó sojú mi kò rórè ẹja ṣe àfihàn fídíò tiẹ̀ náà. We are students. We are students. Can you see? Tear gas. Those we call that they should protect us. They are throwing tear gas at us. Is that the way it should be? Is that the way it should be? We are students. Can you see? Tear gas. Federal University Lokoja. Can you see? They're not thinking about students that are asthmatic. Because I refuse to settle you. You slap me because I refuse to settle you. You will see what you have never seen in your life before. You will see. Ogashu police, divisional police slap me. That's the president because I refuse to settle them in my vehicle. Because I refuse to give you 500 naira. You slap me. You slap me. You did not see yourself. If you not answer to CP, inside the bush. They are running inside the bush. They are running inside the bush. Look at them, criminals. Only criminals. They are threatening to shoot me. They are threatening to shoot me as the president. They are threatening to shoot me. Criminals. Look at you. Criminals. You know what is going to see you. Look at them. They are going to shoot me. They cannot shoot. Treat the weight. They are shooting at our vehicle. They shot at me. Ẹ káàbọ̀. Ọkọ̀ tirẹ́là ńlá mìíràn ló tún ṣe bẹ́ẹ̀ wó lulẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó gbẹ̀mí akẹ́kọ̀ọ́ méje ní ìpínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá ṣáájú lásìkò yìí níbi tí a ti ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Federal University ti Lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi wọ́n ṣe bẹ́ẹ̀ fi ẹ̀hánnú hàn nínú fídíò tí wọ́n fi léde pẹ̀lú pé àwọn ọkọ̀ tirẹ́là ńlá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe tí wọ́n ń gba ojú ọ̀nà náà kọjá ní Fẹ́lẹ́lẹ̀ ó ní wọ́n ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ níbi tí akẹ́kọ̀ọ́ méje tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ọ̀sẹ̀ tí a lò sẹ́yìn yìí níṣe ni ìṣẹ̀lẹ̀ míì tún ti wáyé lánàá pẹ̀lú fídíò tí wọ́n fi sóde níbi tí wọ́n ti ṣe àfihàn àwọn tirẹ́là ńlá kan tó ṣe bẹ́ẹ̀ tó dànù lójú òpópónà níbi táwọn akẹ́kọ̀ọ́ ti ń pè fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti àwọn aláṣẹ ní ilé ẹ̀kọ́ gíga náà láti wo ojútùú sí ojú ọ̀nà tí àwọn akẹ́kọ̀ọ́ yóò máa gbà àti pé kí wọ́n fi òfin de àwọn tirẹ́là ńlá náà láti má gba ojú ọ̀nà náà kọjá pẹ̀lú bó ṣe mú ìjàmbá lójoojúmọ́ tó ti mú wáyé nínú ètò ìṣẹ̀lẹ̀ lánàá òde yìí a dúpẹ́ pé kò sí ẹ̀mí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà tó bá rìn. Good morning, and here we are at Felele bus stop Monday morning. We have 2 truck crashes and they want us to resume on Monday. Let us look at this very carefully. We will start from the one that is closest to Nigeria Security and Civil Defense Corps. Let us look at it very well. Look at it. This is the truck. Look how badly they've crashed. Look at that. They want me we enter school on Monday. Oh. See one for here. Oh. Let's go to the next one.
kídùn kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ́ ìfilẹ̀ òní kọjá ìpín ìpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyan wípé ẹ ṣe ọlọ́kẹ́ ìṣẹ̀yìn tẹ́ bá wa jẹ́ ẹkú àìbínú ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn náà tuntun mọ́ aṣojú mọ́bàwọ̀nà ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè títí dìgbà tá a tún padà máa fún wa níròyìn míì ó kọ́ mi ò ní yí padà mo kí wa pé a kú àtàárọ̀.